èyí ni ìtàn bí Ọlọwọ ìlú Ọwọ Ọba Ọlatẹru Ọlagbẹgi ṣe tún padà wá jọba lẹ́yìn ọdún mẹ́ẹ̀dọ́gbọ̀n tí wọ́n ti lé e kúrò lórí oyè. Lẹ́yìn tí wọ́n kọ́kọ́ ti lé Ọlọwọ kúrò lórí oyè, ìlú Ìbàdàn ni Ọba Ọlatẹru Ọlagbẹgi gbà lọ, níbẹ̀ ló sì wà fún bí ọdún kan. Ẹ̀yìn èyí ló bẹ̀rẹ̀ sí gbìyànjú láti padà wá sínú ìlú náà kó sì máa bá ìjọba rẹ̀ lọ. Lọ́jọ́ 9 oṣù kejì ọdún 1968 tí ọba náà fẹ́ wọ ìlú yìí, ọgbọ́n ló dá láti Ìbàdàn. Kò jẹ́ káwọn aráàlú mọ̀ pé òun lòun ń kọjá lọ. Kò gbé mọ́tò ẹ̀ bọ̀gìnì, mọ́tò àwọn oníṣọ́ọ̀ṣì kan tí wọ́n kọ Jésù lónìí sí ló wọ̀ lọ. Ṣùgbọ́n nígbà tó ti wọ ìlú náà làwọn èèyàn ti mọ̀ pé ó ti dé o, nítorí àwọn náà ti fi àwọn kan sí ààfin pé kí wọ́n máa ṣọ́. Níbẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ tí wọ́n ń dáná sunlé tí wọ́n sì ń yìnbọn. Ọlọ́run nìkan ló sì mọ ọgbọ́n tí Ọlagbẹgi dá tí wọn kò fi pa á mọ́nú ààfin. Kí àwọn ọlọ́pàá tó ti Àkúrẹ́ dé láàárọ̀ ọjọ́ kejì, ilé tí wọ́n ti sun ó ti lé ní 50 dáadáa. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá fọgbọ́n mú Ọlọwọ kúrò nílùú Ọ̀wọ̀. Ó sì ṣe ọjọ́ 3 ní Àkúrẹ́ kó tó padà sí Ìbàdàn tó ti wá. Ìbàdàn yìí ló wà nígbà tí gómìnà Adéyínká Adébáyọ̀ gbé òfin tí wọ́n fi lé e kúrò lórí oyè jáde. Wọ́n sì ní kò gbọ́dọ̀ wọ ìlú Ọ̀wọ̀. Nígbà tó sì di ọjọ́ 18 oṣù kọkànlá ọdún 1968 yìí kan náà, wọ́n fi Ọlọwọ tuntun jẹ. Báyìí ni wọ́n lé Ọlatẹru Ọlagbẹgi kúrò nílùú, wọ́n sì fọ́n àwọn ọmọ àti ẹbí náà ká. Bẹ́ẹ̀ nígbà tí eléyìí ń ṣẹlẹ̀ yìí, òun náà ti ní àwọn ọmọ tí wọ́n lé ní 100 dáadáa. Bẹ́ẹ̀ ni àwọn ìyàwó rẹ̀ sì pọ̀ tó bẹ́ẹ̀ náà gẹ́lẹ́. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ náà fọ́n gbogbo wọn ká, kò sì sí ààyè fún wọn ní ìlú Ọ̀wọ̀ mọ́. Bẹ́ẹ̀ ni ìrònú dorí àgbàkodò, nítorí kò sẹ́nìkan tó ronú rárá pé irú eléyìí yóò ṣẹlẹ̀ sí odidi Ọlọwọ ìlú Ọ̀wọ̀, ọ̀kan nínú àwọn tí wọ́n lágbára jù nílẹ̀ Yorùbá ìgbà náà, ọ̀kan nínú àwọn ọba tí wọ́n mọ̀ nílẹ̀ yìí títí dé òkè òkun ni. Lọ́jọ́ náà ni eré ká ẹdun mọ́lẹ̀ tó dọ̀bọ̀. Lọ́jọ́ náà ni ọlọ́gbọ́n ṣubú síkùlé àwọn òpè. Kò sì sẹ́nìkan tó mọ ibi tí Ọlọwọ yóò bá yọ. Láti ọjọ́ tí wọ́n ti wá yọ ọba náà kúrò lórí oyè ṣá o, kò fìgbà kan sinmi pé òun yóò gba ipò náà padà. Ìgbìmọ̀ kan làwọn Adébáyọ̀ kọ́kọ́ gbé jáde. Ìgbìmọ̀ Kúmápà yìí ni wọ́n pè é, nítorí ọ̀gá àwọn òṣìṣẹ́ ọba kan tí wọ́n ń pè ní Kúmápà yìí ló ṣe alága wọn. Nínú oṣù kejì 1968, lẹ́yìn tí wọ́n dààmú Ọlọwọ ní ìlú Ọ̀wọ̀, ní ìjọba gbé ìgbìmọ̀ yìí jáde. Wọ́n ní kí wọ́n wádìí ohun tó fa sábàbí ìjà náà. Ìgbìmọ̀ yìí bẹ̀rẹ̀ sí jókòó nínú oṣù kẹta 1968 yìí. Ìjókòó náà sì ń lọ lọ́wọ́ nígbà tí ìjọba kéde nínú oṣù keje pé àwọn ti yan Ọlọwọ tuntun, ìyẹn Adékọ́lá Ògúnoyè, tí wọ́n sì gbégi lé pé Ọlatẹru kò tún lè padà sórí oyè mọ́. Gbogbo bí wọ́n ti ń rojọ́ níbẹ̀ ni Ọlọwọ ń lọ, tó sì ń sọ pé òun ni Ọlọwọ, kò sẹ́lòmíì tó lè jẹ lẹ́yìn òun. Títí tí Adéyínká Adébáyọ̀ fi kúrò lórí oyè, kò sí ọgbọ́n kan tí Ọlatẹru Ọlagbẹgi rí dá mọ́, bó tilẹ̀ jẹ́ pé ó kọ̀wé sí Yakubu Gowon fúnra ẹ̀. Ṣùgbọ́n nígbà tí Olúwọlé Rótìmí débẹ̀, Ọlọwọ tí wọ́n yọ náà tún kọ̀wé sí i. Ó ní kí wọ́n dá òun padà sí ipò òun. Ẹni yìí náà kò lè yanjú ọ̀rọ̀ náà títí tí ìjọba fi bọ́ sọ́wọ́ David Jẹ́mibẹ̀ wọ́n. Bí Ọlọwọ àtijọ́ yìí ti tún ṣe kọ̀wé, bẹ́ẹ̀ ni àwọn ìjòyè ìlú náà kọ̀wé, bẹ́ẹ̀ ni ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ ìlú náà kọ̀wé. Ohun tó sì dájú ni pé ọ̀rọ̀ náà kò tíì tán nílẹ̀ rárá. Ọlagbẹgi kò fẹ́ gbà ní. Ní 1977, Ọlagbẹgi múra láti padà sípò rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ó kọ̀wé sí gómìnà tó wà níbẹ̀, ìyẹn David Pẹ̀mẹ̀. Gómìnà yìí ló gbé ìgbìmọ̀ kan dìde, ó sì fi adájọ́ Adéyínká Morgan ṣe olórí ẹ̀. Ó ní kó wádìí ọ̀rọ̀ wàhálà Ọ̀wọ̀ yìí, kó sì wò ó bóyá kinní kan wà tí àwọn lè ṣe láti yanjú ọ̀rọ̀ náà. Nínú oṣù kọkànlá, ìyẹn lọ́jọ́ 28 oṣù náà lọ́dún 1977, Ọlatẹru Ọlagbẹgi tún wọ ìlú Ọ̀wọ̀ wá. Ó wá síwájú ìgbìmọ̀ Morgan tó ń wádìí ọ̀rọ̀ náà.
ó sì jẹ́rìí níbẹ̀ dáadáa. Ó ro gbogbo ẹjọ́ tó lè rò, ó sì sọ níbẹ̀ pé òun ń tẹnumọ́ o, ogún oyè kì í ṣe Ọlọ́wọ̀ ìlú Ọ̀wọ̀, òun Ọlátẹru Ọlagbẹgi ni. Ṣùgbọ́n ìgbìmọ̀ náà kò lè yanjú ọ̀rọ̀ yìí nítorí àìyá ara tó bá alága ìgbìmọ̀ ọ̀hún fúnra ẹ̀. Bẹ́ẹ̀ ni ohun gbogbo sì wà títí tí ìjọba fi tún bọ́ sọ́wọ́ àwọn olóṣèlú tí Adékúnlé Ajásin sì di gómìnà. Ajásin ló wá yan adájọ́ T.A. Olúwọlé pé kó yanjú ọ̀rọ̀ yìí lọ́jọ́ 16 oṣù kẹsàn-án ọdún 1980. Ṣùgbọ́n kò sẹ́nìkan tó fọkàn sí pé ọ̀rọ̀ náà yóò yanjú síbi tó tẹ́ Ọlágbẹgi lọ́rùn. Ṣé bí Ajásin pàápàá wà lára àwọn tí wọ́n yọ nípò ọba? Bẹ́ẹ̀ lọ̀rọ̀ sì rí nínú oṣù kejì ọdún 1981 nígbà tí ìgbìmọ̀ náà gbé àbájáde wọn kalẹ̀ tí wọn kò sì dá Ọlágbẹgi padà sípò ọba. Inú bí Ọlágbẹgi lọ́jọ́ 5 oṣù kejì 1981 ó gbé ẹjọ́ náà lọ sí kóòtù gíga. Olóyè Rotimi Williams ló ṣáájú àwọn lọ́ọ̀yà ọjọ́ náà. Bẹ́ẹ̀ ni ọmọ Ọlọwọ fúnra ẹ̀, ìyẹn Victor Fọlágbadé Ọlátẹru Ọlagbẹgi wà láàrin àwọn lọ́ọ̀yà náà. Ṣùgbọ́n lọ́jọ́ 16 oṣù kẹta ni wọ́n dá ẹjọ́ náà nù. Adájọ́ Adékúnlé Ọ̀rọ̀jọ ní ẹjọ́ náà kò kún tó. Inú bí Fọlágbadé Ọlátẹru Ọlagbẹgi ó sì tún gbé ọ̀rọ̀ náà gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ nílùú Ìbíní. Níbẹ̀ ni wọ́n kúkú ti wá fagilé pé wọn kò lè yọ Adékọ́lá Ògúnoyè kúrò lórí oyè nítorí Ọlágbẹgi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kú síbẹ̀, ó sì hàn pé adájọ́ ayé kan kò tún lè dá a mọ́. Ṣùgbọ́n àṣeyìí òwú ni Ọlọ́run ọba. Lẹ́yìn tí wọ́n ti fa ọ̀rọ̀ náà títí tí kò lórí tí kò nídìí, tí Ọlọ́wọ̀ Ọlágbẹgi sì ń dúró de ìdájọ́ Ọlọ́run, Ọlọ́wọ̀ Adékọ́lá Ògúnoyè jáde láyé lọ́jọ́ 29 oṣù kẹta ọdún 1993. Báyìí ni àwọn ọmọ ìlú Ọ̀wọ̀ kan dìde. Wọ́n ní kí wọ́n dá Ọlátẹru Ọlagbẹgi padà sórí oyè ló lè mú nǹkan rọgbọ. Àwọn kan dìde pé kò ṣeé ṣe. Ọlagbẹgi ti lọ, ó ti lọ lọ́rùn yẹn. Ṣùgbọ́n Adétúlà ṣáájú àwọn ìjòyè tó ń fẹ́ kí Ọlagbẹgi padà sórí ìtẹ́. Wọ́n sì kó ẹjọ́ náà ó di ọ̀dọ̀ ìjọba. Ní báyìí Ọlátẹru fúnra ẹ̀ ti dàgbà. Ṣé ọba náà ti lé ní ọmọ 80 ọdún? Ibà ló sì tún lè sáré ayé mọ́. Ṣùgbọ́n àwọn ọmọ rẹ̀ gbogbo wọ́n ti wà nípò gíga, ẹnu wọn sì tólẹ̀ láti Ọ̀wọ̀ títí dé ilé ìjọba àpapọ̀. Alága ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ìgbà náà, Adéwùnmí Ìbítóyè, ló kọ́kọ́ dá ọ̀rọ̀ náà lójú. Òun ló dá omi ọkà ọ̀rọ̀ ọ̀hún léná. Òun ló sọ nínú oṣù kẹrin ọdún 1993 yìí pé kí ìjọba ìpínlẹ̀ Ondo tú òfin tó de Ọlátẹru Ọlagbẹgi sílẹ̀ nítorí pé ogunlọ́gọ̀ àwọn ọmọ ìlú Ọ̀wọ̀ ni wọ́n ń fẹ́. Lóòótọ́ àwọn ọmọ oyè kan ti ń ṣa ara wọn jọ, ṣùgbọ́n lọ́jọ́ 15 oṣù kẹwàá ọdún 1993 ìjọba Bámidélé Olúmilúà tú òfin tó de Ọlátẹru Ọlagbẹgi ká. Òfin kan náà yìí ló sì fi dá a padà sípò ọba. Ó ní kí ọba náà wá máa ṣe ìjọba rẹ̀ lọ. Ṣùgbọ́n ìjọba ní àwọn ti tọwọ́ bàbá yìí bọ̀wé pé kò ní fi ipò náà gbẹ̀san lára ẹnikẹ́ni nínú àwọn tó ṣẹ̀ ẹ́. Kàkà bẹ́ẹ̀ ìdàgbàsókè àti ìlọsíwájú ìlú Ọ̀wọ̀ ni yóò máa fi ipò náà wá. Bẹ́ẹ̀ ló ṣe pé lọ́jọ́ kejì oṣù kọkànlá ọdún 1993 àwọn aráàlú Ọ̀wọ̀, àwọn onímọ́tò, àwọn onímaṣíìnì àti àwọn èrò rẹpẹtẹ tẹ̀lé Ọlátẹru Ọlagbẹgi wọ ìlú Ọ̀wọ̀. Òun pẹ̀lú ọjọ́mọ Ìjẹ̀bú Ọ̀wọ̀ John Agboola sì gun mẹ́sídíìsì káàkiri ìgboro. Lọ́jọ́ náà lọ̀rọ̀ Ọlọ́run ya gbogbo èèyàn lẹ́nu. Ìyẹn ni pé ẹni tó kú nìkan ni tirẹ̀ pin láyé. Ìdájọ́ èèyàn máa yàtọ̀ sí ti Ọlọ́run o. Ohun tí Ọlọ́run bá ti ṣe kò ṣeé yí padà fẹ́nìkan. Ọlátẹru Ọlagbẹgi tún padà sórí ìtẹ́ lẹ́yìn tó ti fi ọdún 25 rìn ìgboro kiri láì ládé lórí. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ẹ̀dẹ́ ni o. Adémọ́lá Adéjàre ló yẹ ìtàn Ọlọwọ Ọlatẹru Ọlagbẹgi tí wọ́n lé lórí ipò nílùú Ọ̀wọ̀ fún ọdún 25 yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédé àkókò yìí o.